Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Fáyọ̀ṣe ti sọ̀rọ̀ lórí wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP o. Lábẹ́ rẹ̀, ó ní ìfìdírẹmi nínú àwọn ètò ìdìbò tó ń wáyé ló ń dá wàhálà náà sílẹ̀. Ó ní òun kò ní lérò láti jẹ alága ẹgbẹ́ òṣèlú náà. Adelé alága tí wọ́n yàn ní wọ́n yan òun láti dá ìrètí ọjọ́ iwájú tó dára padà sí inú ẹgbẹ́ náà ni. Lórí ẹ̀sùn kíkọ etí dídi sí àṣẹ ilé-ẹjọ́ tí orílẹ̀-èdè Amẹ́ríkà fi kan ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú Air Peace náà ti sọ̀rọ̀ o. Ó ní ìbọ̀wọ̀ fún àṣẹ ọ̀hún kò ní nǹkan rere kan tó fẹ́ ṣe fún ilé-iṣẹ́ náà. Oyèdélé ti sẹ́ o, ó ní òun kọ́ lòun dábàá rẹ̀ pé kí àdínkù bá owó tó ń lọ sọ́dọ̀ ìjọba àpapọ̀ nínú owó tó ń wọlé lóṣooṣù. Látàrí ètò ìdìbò àjọ ìṣọ̀kan àgbáyé tọdún yìí, táwọn kan ní wọ́n fojú pa orílẹ̀-èdè Nàìjíríà rẹ́, ìjọba àpapọ̀ ti ní kò rí bẹ́ẹ̀ o. Ìjọba ìpínlẹ̀ Edo ti gba gómìnà tuntun tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ìyẹn Ọ̀pẹ́bolò nímọ̀ràn láti ṣàgbékalẹ̀ ikọ̀ ìyípadà kí ètò gbígba ìṣàkóso rẹ̀ lè lọ bó ṣe yẹ. Sunday Igboho ti fi ìwé ẹ̀sùn ránṣẹ́ sí adarí orílẹ̀-èdè United Kingdom lórí ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Ṣé àwọn òkú kò tún ní lè sùn re mọ́ ni? Shehu Sanni ló sọ̀rọ̀ o pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Enugu tún ṣe ní òun yóò máa gba owó orí àwọn òkú tí wọn kò tíì sin. Ìròyìn eré ìdárayá, ikọ̀ Super Eagles nílò agbá àárín gbùngbùn tó dáńtọ́ kí Boniface lè ríṣẹ́ ṣe lọ́wọ́ iwájú. Olùkọ́ni ikọ̀ Flying Eagles tẹ́lẹ̀ ló sọ bẹ́ẹ̀. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lóríṣiríṣi lẹ ó jẹ àǹfààní rẹ̀ tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.